mo kí ẹ̀yin olólùfẹ́ mi bẹ́ẹ̀ sì ń wọlé ẹ dákun torí Ọlọ́run ẹ bá mi ẹ mọ́ sáláì bá ń pín prógráàmù yìí ṣé mọ̀ pé kò sí ní tí mo lè dá ṣe láìsí ẹ̀yin àwọn èèyàn tiẹ̀ tí ń bá mi pín ọ̀rẹ́dì tẹ́lẹ̀ mi ní wáyé tí o ẹ̀yin náà ní wá mi tí o Ọlọ́run ní fi wá wọn ra wa lágbára Ọlọ́run well ọ̀rọ̀ lórí oyè ọba Ìjẹ̀bú ọ̀pọ̀ àwọn èèyàn ló ti bi mí léèrè nígbà tí ọ̀rọ̀ ọba jíjẹ bẹ̀rẹ̀ nílẹ̀ Ìjẹ̀bú Awikonko sẹ́ni dá sọ̀rọ̀ Ìjẹ̀bú ni oríṣiríṣi nǹkan náà sẹ́ndì sí mi mọ́mọ́ lójú torí pé ilẹ̀ tí ọba tójú ẹni sú òkun rẹ̀ á máa ṣòro láti rìn àti pàápàá fìrí ní mẹ́kùn níyì gbogbo nǹkan kọ́ là dá sí ọ̀rọ̀ baálẹ̀ Ìjẹ̀bú kò sí ní tó burú bẹ̀ bá a bá dá sí ṣùgbọ́n ojú mi ò tólẹ̀ rẹ̀ dáadáa ẹ gbádùn mi ojú mi ò tólẹ̀ rẹ̀ dáadáa tí n bá dẹ̀ ti rí di ogun mi kì í fẹ́ jagun so àwárí eléyìí tá a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ọ̀rọ̀ lórí oyè ọba jíjẹ àwọn ọlọ́pàá wọ́n pe àwọn afọbajẹ tilẹ̀ Ìjẹ̀bú 9 fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò ọ̀dà mọ̀ ń bọ̀ o mọ̀ ń bọ̀ o ń èdè o ẹ má bínú o ẹ foríjì mi o ẹ foríjì mi ẹ dáríjì mi o ẹ foríjì mi ẹ dáríjì mi o so ọ̀rọ̀ oyè ọba jíjẹ ńlẹ̀ Ìjẹ̀bú látìgbà tí Àwùjalẹ̀ àná ti wàjà bàbá wa Síkírù Adétọ̀nà òun náà ni oríṣiríṣi awuyé tí ń jẹ jáde bẹ́ẹ̀ bá wò dáadáa ẹ rí i pé àwọn èèyàn tó nífẹ̀ẹ́ sí wọ́n fìfẹ́ hàn àwọn èèyàn tó fẹ́ jọba bẹ́ẹ̀ bá gbàgbé King Wasiu Ayinde náà fìfẹ́ hàn God bless you sir God bless you mà bẹ́ẹ̀ ṣe wọlé King Wasiu Ayinde náà fìfẹ́ hàn láti jẹ́ Àwùjalẹ̀ tilẹ̀ Ìjẹ̀bú right so wọ́n rọ̀ ń tàn wọ́n pàtàn fún àwọn kan ní kì í sọmọlé àwọn ọ̀rọ̀ bá dihùn ọ̀rọ̀ bá pèsè jẹ ẹ bá mi share program yẹn jọ ẹ dákun torí Ọlọ́run ta ló ń pè mí nídà yìí mi ò tí ì bẹ̀rẹ̀ ètò ṣé ẹ rí mi lórí YouTube mo ti gbọ́dọ̀ wà ní YouTube mo wà lórí program sir
So now kò dẹ̀ sí bá ti ṣe God bless you sir táà ní jẹ ọba tuntun nílẹ̀ Ìjẹ̀bú tàwa ni ó jọba eléyìí ò ju agbára mi ló ju agbára yín lọ ó ju agbára àwọn afọbajẹ lọ àwọn afọbajẹ ní òyìn ọba àbí mo fọlọ́ ń búra ẹni tí ó jẹ Àwùjalẹ̀ tilẹ̀ Ìjẹ̀bú tuntun ó ju agbára àwọn afọbajẹ lọ because lọ́pọ̀ ọgbà gbogbo afọbajẹ ò kì í sùn kán kọrí síbì kan náà kálukú ní òde kádídéètì tiẹ̀ bó ṣe wá rí òun náà ò ní pé kò lè fẹ́ fọ gbogbo afọbajẹ gone were those days tó jẹ́ pé kandidate kan máa ń dùn mọ́ gbogbo èèyàn nú ṣùgbọ́n ní ìsìn ẹ̀ mọ́ iye àwọn tí ń díje ni almost 85 àbí 95 ni wọ́n ń díje fọba tẹ́lẹ̀tẹ́lẹ̀ bóyá 50 something ni wọ́n ṣùgbọ́n ní ìsìn wọ́n ti lé 90 tí n bá ṣì mú kò sẹ́ni tí position yìí ò ní wù bẹ́ẹ̀ ni sà ó ju agbára afọbajẹ lọ torí ẹni táwọn afọbajẹ míì fọkàn sí pé yọ jẹ́ ó lè ju nǹkan ni yọ jẹ́ o bẹ́ẹ̀mi àtẹ̀yìn ọ̀bá rí ọ̀pọ̀lọpọ̀ tìlú Ọ̀yọ́ ti jẹ́ kó yé wa wípé anything can happen at any time so láì fàkókò ṣòfò kí ni wọ́n arrest àwọn afọbajẹ fún wọ́n ní God bless you olóyè àlíò mi ò ní wáyìntì ẹ ra síkà fún mi ní wáyìntì sà ẹ kú ojoojúmọ́ ẹ kú àṣepamọ́ mi ní wáyìntì so wọ́n ní wọ́n gba owó ẹ̀yìn ẹnìkan ní 10 million naira now 10 million naira ẹnìkọ̀ọ̀kan àbí tó bá já wọn mẹ́sàn-án ni wọ́n gbà that is 90 ó túmọ̀ sí pé ẹni tó fún ọ lówó olówó ni ṣé kẹ́mi àtẹ̀yìn ọmọ tàn ra o ẹ̀já kọ́kọ́ lọ mélèyìn kúrò ní mọ́ba ifá ní ìṣe kínní kan ifá ò ní mú tálíkà o ẹ̀gbọ́n ọ̀rẹ́ mi ni ifá tó fi tálákà jọba ẹnu ifá gan máa gbẹ tálíkà ò ní kára mọ́ ìwọ ni pé bẹ́ẹ̀ sì ń jẹ epo bẹ́ẹ̀ bá lówó lọ́wọ́ rẹ̀ já mọ́ ifá ò lè ẹ̀fà mú tálíkà láéláé and again gbogbo àwa tá a máa ń sunkún àfọbàjẹ́ gbowó àsìkò tí kòkó tí wọ́n pọ́n lélẹ̀ ìsà àsìkò tí kòkó wọ́n pọ́n lélẹ̀ mọ̀ Àwùjalẹ̀ tàná ọjọba ó lò 62 years àbí 61 62 years lórí àlééfà sáwọn àfọbàjẹ́ ò tún ló jẹ èkejì jẹ because àwọn àfọbàjẹ́ tó fa Àwùjalẹ̀ jẹ àwọn góò ti dàgbà káwùjalẹ̀ ò tó jọba ọ̀pọ̀lọpọ̀ nú wọn gan ni ó ju Àwùjalẹ̀ lọ ó túmọ̀ sí pé tí kì í bá ṣe gbogbo wọn ìwọ̀nba péréte ní òkú láyé nu wọn ẹ̀sẹ̀ máa ya àfọbàjẹ́ míì ni so èwo làbọ̀rọ̀ wúláyà kápá gúnmú wáì tá a máa dì sí ìfara wa wáì kí ló dé tá a máa tanra wa so ẹ jẹ́ ń karòyìn ọ̀hún tó jáde káyẹ̀sẹ̀ tó wá sọ̀rọ̀ díẹ̀ lórí ẹ̀ ọ̀rọ̀ díẹ̀ náà ni mi ò ráàyè ẹjọ́ gígùn torí what will be will ever be kò sí ìlú tí afọbajẹ́ kì í ti gbowó mo dẹ̀ jẹ́ kó yé wípé látayébáyé láyé àwọn bàbá wa tá à ń sọ pé ifá mọ̀yàn náà ti ń gba owó ẹ̀yìn ńlá àwọn afọbajẹ́ ti ń gba ẹ̀tọ́ ńlá àwọn èèyàn ti ń bribe àwọn afọbajẹ́ so àkò tí kòkó wọn pọ́n lélẹ̀ yìí ẹ̀jẹ̀ wọn gbà á ńgbà tí ẹ̀ tí ìjọba ǹjẹ́ nìkan kan nu yín rántí àwọn afọbajẹ́ lẹ́yìn tẹ́ bá ti jọba tán mélòó nínú yín nínáwó sáwọn afọbajẹ́ pé àwọn afọbajẹ́ ìlú wa yìí o àwọn ni wọ́n yọba fún wa o ẹ jẹ́ ká máa fún wọn ní iye báyìí lóṣooṣù ẹ jẹ́ á máa fún wọn ní iye báyìí lọ́dọọdún mélòó nínú yín
iṣẹ́ kí wàá lẹ ní káwọn afọbajẹ ó mọ̀ ṣe kẹ́ńtọ́jà afọbajẹ kó tún mọ̀ jẹ́ mẹkáníìkì ni ṣé kíkà afọbajẹ kó tún mọ̀ pọ́ táyà lẹ́gbẹ̀ẹ́ títì. A respect tradition wa torí pé àmẹ̀tò tó bá jẹ́ láyé ìgbà tí àwọn ìjọba ò tí mọ̀ bá wa dá sóyè ọba jíjẹ àwọn afọbajẹ yóò máa jẹ tọ̀ìtọ̀ì ní ìsìn nígbà tó jẹ́ pé àwọn ni wọ́n ní final say tí ì ṣe pé wọ́n ẹ̀sẹ̀ recommend fún gọ́fúnọ̀ unlike today wọ́n ẹ̀sẹ̀ recommend fún gọ́fúnọ̀ ni ó kọ ẹnu moyè tá a mú lélẹ̀ o gọ́fúnọ̀ ni ó lù ló ń tẹ̀ so láyé ìgbà yẹn àwọn afọbajẹ ló ní final say ní tí wọ́n bá dẹ̀ jẹ́ àjẹmọ́nu ni kì í hun wọ́n torí pé wọn ò pín dọ́gba wọn ò pín eré wọn ò láàrin lọ́yọ̀ọ́ ló jẹ́ káwọn méjì ọ̀kásì àwọn tó kù. So Awujale succession crisis deepens as police summon 9 kingmakers over bribery allegations. The Ogun State Police Command has summoned 9 kingmakers from Ijebu over allegations of bribery and financial endorsement in the ongoing process to select the next Awujale of Ijebu land. 4 of traditional chiefs are expected at police headquarters in Abeokuta on Monday, April 20, while the remaining 5 will appear on Tuesday, April 21. Àwọn ìjọba náà jẹ́ ń bẹ̀nu, àwọn ọlọ́pàá náà jẹ́ ń bẹ̀nu. Bí n tó ṣe kì í sílé kó ṣe kì í síta yín nìkan ò lè dá 10 million rà o. Sọ́wọ́ ẹnìkan lẹ ti gbà á, owó èèyàn mélòó lẹ ti gbà á. So àwọn ọlọ́pàá kò sí nǹkan táwọn ọlọ́pàá ó ṣe ju pé wọ́n pẹ̀tù sí lọ, kò sí nǹkan tí wọ́n fà àwọn afọbajẹ ṣe. Bó ṣe wà láti ètè kọ́ ṣe ó ń bẹ ní ìsìn bẹ́ẹ̀ ni ó sì máa rí títí ayé àìnípẹ̀kun. Olówó ló lóye kò sẹ́ni tí fòye lọ́ máa bẹ̀ ṣe ẹni ọba jámọ́ lọ́wọ́ nínú wọn ó kó ọba jíjẹ. Yàtọ̀ sí pé bóńtọ̀ yìí bá ṣe ìdílé ọba mo sì mọ̀ pé àwọn afọbajẹ ti máa wọ́n ti ṣàyẹ̀wò eléyìí fẹ́nẹ́fẹ́nẹ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ ọba níbẹ̀ lórí àlééfà lónìí majority wọn wá láti ìdílé ọba o majority wọn sì kọ́ lọ́ba kan influence ni wọ́n lò ńlá wọn wàhálà àti ìdààmú fi wà láwọn ìlú kan ńlẹ̀ káàró òjìrè lónìí ọ̀pọ̀ ìlú wọn ti dáná sun pálásì wọn lónìí ọ̀pọ̀ ìlú ní ọ̀rọ̀ gbọ́ àwọn kan fagídí ìjọba fẹ́ yọ wọ́n padà ilé ẹjọ́ yọ wọ́n padà wọn ò kúrò lórí àlééfà ilé ẹjọ́ yọ àwọn kan wọn gboko bò mí lọ oríṣiríṣi nǹkan ló lè yọba kúrò nípò. So process in Awujale Ọlọ́run ràn wọ́n lọ́wọ́. One of the summoned kingmakers wọ́n dárúkọ ẹ̀ mi ò ní dárúkọ ẹ̀ wọ́n dárúkọ oyè wọn níjẹ̀bú mi ò ní dárúkọ ẹ̀ has dismissed the allegations as baseless. Okay, one of the summoned kingmakers Chief Abimbola Okenla the Kakanfò of Ijebu land has dismissed the allegations as baseless. Ẹ̀sùn tẹ́ fi kàn wá ò lẹ́sẹ̀ ńlẹ̀. He described the repeated police invitations as a distraction and urged Governor Dapo Abiodun to allow the selection process to proceed without further interference. Kò sí ìtọ́lọ́pàá ó ṣe ju pé wọ́n pẹ̀tù sí lọ wọ́n bèrè ọ̀lọ́ wọn ò lè tẹ́ nìkankan mọ́lé pé wọ́n gbowó kódà kéré rákàntì tán sanwó sí àwọn ọmọ wa ni o wọ́n bùn á lówó ni o wọ́n ní a fi tọ́jú ara wa ẹ̀yìn ìrípa náà ti ń dàgbà bẹ́ẹ̀ bá a sọ pé kò tọ́ sí wọn láti jẹ ẹ̀ mú jáde níbi tó bá wà. So bó bá ti wu ni là á ṣèmọ̀lẹ́ ẹni sọ́rí o lóòótọ́ n tí wọ́n ń pè ní ìbọ̀bẹ́ tán ń pè lówó ẹ̀yìn ọ̀dà ṣùgbọ́n ẹni tí yọ́ gbà àkàrà sọnù lọ́wọ́ ọmọdé yọ́ tó oyin sẹ́gbẹ́ àkàrà ẹ̀ ètò owó lọ́wọ́ à ń lẹ̀ fáwọn afọbajẹ ìlú kọ̀ọ̀kan ìgbà tẹ́ bá fẹ́ jọba lẹ̀ tó rántí wọn 100% kò sẹ́ni tí dáfọbajẹ mọ̀ bọ́ bá bá wà lórí àlééfà ó dìgbà tó bá wàjà kẹ́ ẹ̀ tó máa gbọ́ pé àwọn afọbajẹ fẹ́ gbégbèsè kan àwọn afọbajẹ ó ṣòro gbà náà lẹ́tọ̀ọ́ mọ̀ pé àwọn afọbajẹ ta làwọn afọbajẹ gan. Kábíyèsí ń gbowó lọ́wọ́ ìjọba àwọn ìjòyè ń gbowó lọ́wọ́ ìjọba sáwọn ọba afọbajẹ náà ń gbowó lọ́wọ́ ìjọba láwọn ìlú kan àwọn afọbajẹ á máa wà nínú ìjòyè
láwọn ìlú kan àwọn afọbajẹ ọ̀dà dúró sáàyè ọ̀tọ̀ gédéǹgbé, àwọn ìjòyè ọ̀dà dúró sáàyè ọ̀tọ̀ gédéǹgbé, àwọn ìjòyè ọ̀dà dúró sáàyè ọ̀tọ̀ gédéǹgbé. Kí lẹ fẹ́ káwọn afọbajẹ máa jẹ? Àwọn náà lẹ́bi wọn lára, wọn níyàwó wọn lọ́mọ. Àbódìdí bí Ìjẹ̀bú ṣe tóbi tóun, ṣé ẹ fẹ́ káwọn afọbajẹ bí ọmọ lọ roko? So kí lè tó ti mẹ́lẹ̀ fún un tí mo gbìyànjú àti sọ ni wípé this is their own time. Àsìkò election làwọn party chairman máa ń jẹ tán máa ń yó. World chairman, world youth, party chief, party youth leader, kìnìkan women leader, táìmù election ni wọ́n máa ń jẹun tán máa ń yó. Bẹ́ẹ̀ bá ti dìbò tẹ́ bá ti wọlé tán kálukú ti lọ, àwọn náà dẹ̀ ti gba kádàrá. So bẹ́ẹ̀ bá ti dé wọ́n gbà tí ń bẹ lọ́wọ́ yín. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lásìkò àwọn afọbajẹ yìí. Èmi ò láì kéèyàn máa parọ́ tán rẹ̀ tàbí kéèyàn máa pàfin ládùúgbò àrán. Mo ti kí wọn olóyè Aliu, mo ti kí wọn. So kí ni tí mo ń gbìyànjú láti sọ ò ní wípé ńlẹ̀ káàárọ̀ òjìrè lónìí gbogbo nǹkan ti gbèrú sókè, ìlú ti develop sí. Àwọn ìlú kan jẹ́ ìlú téèyàn lè jà sípò ọba bẹ̀. Ìjẹ̀bú jẹ́ kan nù wọn o téèyàn lè jà sí. Àwọn ìlú kan ń bẹ tó jẹ́ pé èèyàn gbọ́dọ̀ jà sípò ọba bẹ̀, but unfortunately àwọn èèyàn náà tó ń jà sí. Sorry to use that language. Ìlú mi jẹ́ kan ń bẹ, àwọn ìlú tó wà láyìíká ìlú mi jẹ́ kan ń bẹ, èèyàn gbọ́dọ̀ jà sípò ọba bẹ̀. Bí èèyàn bá rẹ̀ ń tó fẹ́ jọba kéèyàn sọ pé lọ́jẹ́ ni. Kí nìdí? Kò sí èsùn tí ó rí tẹ́rẹ́tẹ́rẹ́ sínú gbà wọn. Ànílẹ̀ ta fẹ́ tà fún yàn, ànílẹ̀ tó bá kan ó tà. Ìlú ti ṣóòkì, gbogbo wọn ti súnmọ́ra wọn. Kí lọ bọ́ máa jẹ bọ́ bá dórí àlééfà? Èèlò ló ní, iléeṣẹ́ ìwo ló dálẹ̀, kí ni ó máa fi jẹun, kí ni ó máa jẹ? God bless you sir. Kí ló ń tọ̀ wọ́n máa jẹ, kí lọ bọ́ máa jẹ? Láyé àtijọ́ ní sọ̀mí ń bẹ láàfin ọba o tí ò sí gbèrú mi ń bẹ. Láyé ìsìn gbèrú mi ń bẹ láàfin, kò sí sọ̀mí ń bẹ gan mọ́. Ìtumọ̀ gbèrú mi, ìtumọ̀ sọ̀mí ò ní pé láyé àtijọ́ wọn máa ń wá ru ẹrù dálẹ̀ fọ́ba ni. Àkábíyèsí iṣu oko mi rèé o, àwọn ìlú kan kò sú wá, wọn náà wá sàn sákọ́lẹ̀. Ọ̀gẹ̀dẹ̀ tó bá gbójú ọba ní jẹ. Abo ẹran tẹ́yìn ẹgbàgbá ọba wọn mọ̀ wá fún. Ṣùgbọ́n ní ìsìn kò sẹ́ni tí méléyìn lọ sáàfin mọ́. Ẹni ebi ń pa ẹni ìsẹ́ńsẹ́ tí òróró sukú ọmọ ẹ̀sán ní yí pálásì káàkiri, wọ́n fẹ́ rí kábíyèsí. Àwọn tó sick tó wà lọ́sípítù tí wọn ò rówó béèlì ara wọn, wọ́n fẹ́ rí kábíyèsí. Àwọn tí yà ń jẹ tí ìsẹ́ńsẹ́ ńlọ wà lẹ́nu ọ̀nà pálásì tán fẹ́ rọ̀bà. So ìgbésí àtijọ́ mọ́. Ẹ̀yin lẹni báyé bá ti ń yí ká mọ̀ báyé yí. A máa ń fẹ́ accept àwọn nǹkan kan, a kì í fẹ́ accept àwọn reality kan. Ilé ayé ọ̀dẹ̀ lọ bẹ́ẹ̀. So lórí ọ̀rọ̀ ti Ìjẹ̀bú, like I said, ìlú tọ̀dọ̀ mi, ìlú mi, ẹni tí bá ń jà sọ́ba ń bẹ̀ kò ní làákàyè, kò sì mọ tí ó ṣe. Aláìníṣẹ́ ni. Ṣùgbọ́n wọ́n fẹ́ jà láàfin. Ọwọ́ ti ìjà o. Téèyàn ọjọ́ náà tán bí owó ni o. Wọ́n fẹ́ jà lákè Ẹ̀gbá, ọwọ́ ti ìjà o. Téèyàn ọjọ́ fà débi tó bá ṣe é fàdé, wọ́n fẹ́ jà Wùjalẹ̀. Ọwá ní kò tó jà fún. Kí ló wá tó jà fún jàre? Sójúde ọba tí wọ́n máa ń ṣe ni ò àmèsí ẹni. Ni kò ní wọ náà kó jókòó sórí àpèrè káwọn èèyàn máa wórí fún ọ, kán máa kúnlẹ̀, kán máa kí kábíyèsí. Kò sẹ́ni tí ò ní wù, kò sẹ́ni tí nǹkan rí o wù. Ńlá fi pórí adẹ́tù ń pètè àrùn, orí adáran ń pètè àtijọba. Wọ́n fẹ́ jòsè mọ̀wé ọwọ́ tiẹ̀, Déjì Àkúrẹ́ ọwọ́ tiẹ̀, Ọlọ́wọ̀ ọwọ́ tiẹ̀, Àtaọ́jà ọwọ́ tiẹ̀, Tìmí Ẹdẹ ọwọ́ tiẹ̀. Ṣùgbọ́n àwọn ìlú kéréje kan ọwọ́ tí kéèyàn ọjà nítorí ẹ̀ o. Bó bá sàtijọ́ ọmọ ọba lọ jẹ́ ẹjọ́ ọmọ ọba ọmọ jẹ nǹkan ẹ̀ lọ. Ní táwọn èèyàn rí nínú ipò ọba jíjẹ kò yé mi tó. Ẹ̀tọ́ àwọn èèyàn kan sì ni wọ́n sì fi ń dùn wọ́n.
ọmọ ilé mi tó yè tọ́sí tó bá tọ́sí torí pé wọn ò lówó nídìílé wọn ò gbèfò. ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ àjọba ló wà nílé ẹjọ́ lónìí. wọ́n pẹ́ǹdì àwọn kan wọ́n ti dá wọn kan wọ́n ti dá wọn kan àwọn kan ń pààrà kóòtù. ẹlòmíì ò láṣọ lọ́rùn mọ́ torí ẹjọ́. so pápákọ̀ ẹ jẹ́ kí n sáré ka ní mo fẹ́ kà tán o. ok wọ́n ní kí gómìnà Dàpọ̀ Abíọ́dún wọ́n jẹ́ káwọn yan táwọn yàn wọ́n bá wọn dá sí lẹ́ẹ̀kan náà káwọn jẹ táwọn jẹ bí wàhálà bá ti ń pọ̀ báyìí lágbára Ọlọ́run òní òfìfẹ́ bò so bí wàhálà bá ti ń pọ̀ báyìí gómìnà ni mo ń sábà padà lájà gómìnà lè má dá kankan mọ̀ àwọn èèyàn kan náà ni ó sún sí gómìnà lẹ́sẹ̀ láwọn èèyàn tí gómìnà súnmọ́ dáadáa láwọn èèyàn tó ti ṣiṣẹ́ fún gómìnà rí láwọn èèyàn tó ti ran gómìnà lọ́wọ́ rí láwọn èèyàn tí gómìnà fẹ́ràn àwọn náà ni ó súnmọ́ gómìnà o ṣùgbọ́n láwọn ìlú kan kì í rọrùn bẹ́ẹ̀ bí ẹ bá fẹ́ lọ́gbọ́n àlùmọ̀kọ́rọ́ yín àwọn èèyàn kan náà ń bẹ́ẹ̀ tán lágbára lára ìlú bẹ́ẹ̀ ni Ìjẹ̀bú wà Ìjẹ̀bú ọmọ èrè ni wà olówó tí ń bẹ ń Jẹ̀bú wọn ò mọ níwọ̀n ńlá fi pé kúkúrú Ìjẹ̀bú owó ni àgbà Ìjẹ̀bú kò túmọ̀ sí pé gbogbo Ìjẹ̀bú ló lówó lọ ṣùgbọ́n àwọn tí tó lówó ń bẹ wọ́n ní dójú àmì wọ́n ní dáadáa. so ńbo la wá ń lọ òun náà ni pé ẹnìkan náà ni ó jẹ́ àwọn kan ń bẹ láàrin àwọn tí ń díje fọba yìí wọn ò fẹ́ ní do or die rárá o. They don't want it as do or die affairs but wọ́n fẹ́ kẹ́ ẹ lo transparency bí wọn ò bá jọba wọ́n padà sẹ́nu iṣẹ́ wọn wọ́n rẹ́dì ṣùgbọ́n wọn fẹ́ kí mọ̀kàrúrú wà ń bẹ tí mọ̀kàrúrú bá wà ń bẹ wọn ò ní gbà reality ni ẹni tí ó bá lówó ni máa ń gba gọ̀jẹ̀ ni máa ń gba kádàrá àwọn tó bá lówó rẹ́dì láti ná so bó o láṣẹ wá sórí ọmọ tó wọ́ nínú èèyàn 90 something èèyàn kan sì ní ó gorí àpèrè bí Dàpọ̀ Abíọ́dún bá yàn tí ọmọ yàn yóò gbèpè yóò gbòkò lórí báwọn Afọbajẹ bá yàn tí wọn ò mọ̀ yàn wọ́n lè mọ̀ rìlé sùn mọ́ iṣẹ́ ńlá ni iṣẹ́ Afọbajẹ iṣẹ́ Afọbajẹ dàbí iṣẹ́ INEC ni bọ́ bá kéde ẹnìkan àwọn alátakò rẹ̀ ó sọ pé ó fẹ́ fọ ẹni wọ́n wí bẹ́ẹ̀ ń gbà Tinubu wọlé wọ́n láì náà kí sòjóró wọn ò béèrè lọ́wọ́ ara wọn o pé báyìí náà kí bá sòjóró kí ló dé tí Peter Obi ó wọlé ìpínlẹ̀ 12 Tátìkù ó wọlé ìpínlẹ̀ 12 tí Tinubu ó wọlé ìpínlẹ̀ 12 tí wọ́n pín 36 state mọ́wọ́ dọ́gbandọ́gba irú òjòrò wo láì náà kí wá ṣe láì náà kí sòjóró kò sòjóró ìpínlẹ̀ Èkó INEC sòjóró kò sòjóró ìpínlẹ̀ Ọ̀ṣun INEC ò sòjóró ìpínlẹ̀ Katsina tó ní sitting president kò sòjóró ìpínlẹ̀ Kaduna tó nìkan lára àwọn abẹnugan alágbára èèkàn nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ńgbà náà lọ́hùn INEC ò sòjóró ń dẹ́ta tí Wike ti ń pariwo pé Tinubu ló wọ́n sọ̀pọ́ọ̀tì Tinubu ó wọlé mbẹ̀ so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nípò ọba náà ṣe rí ẹrù ńlá ni lọ́rùn àwọn Afọbajẹ àwọn tá ń gbowó gan ọkàn wọn ò balẹ̀ ká ní lóòótọ́ ni o mi ì sọ pé gbowó o torí ẹnìkan ti dìbọn kẹ̀ pé kò rí bẹ́ẹ̀ àwọn ò gbowó wọ́n kàn ń try láti distract àwọn ni káwá pé wọ́n gbowó gan ọkàn wọn ò balẹ̀ and let me tell you this for free gbogbo àwọn tí God bless you sir God bless you ma gbogbo àwọn tí wọ́n ń díje fọba ni wọ́n máa fi owó lo àwọn Afọbajẹ mo fi gbogbo ẹnu sọ bẹ́ẹ̀ Christian ni mi ọ̀kan Muslim ni ọmọ ọ̀kan mo gbẹ̀sìn ọ̀kan mo nígbàgbọ́ ọ̀kan mi ò nígbàgbọ́ ọ̀kan gbogbo ọ̀nà máa tíìs àwọn Afọbajẹ pẹ̀lú owó àwọn bàbá yẹn náà dẹ̀gbọ́n àwọn Afọbajẹ náà wọn kì í gbà lọ́wọ́ ọ̀tún gbà lọ́wọ́ òsì ń gbà míì mo ti sọ́rí náà o
láyé àtijọ́ wọ́n á ní wọ́n lé odù wọ́n bá ti ní adífálà tó fẹ́ dífá palace tàbí kàn sọ pé káwọn àfọbàjẹ́ lọ bá dífálà ńlé onífá wọn tí dífá ọba wọ́n wà ní kí wọ́n lé táyé wò kí wọ́n lé kàìndé wò kí wọ́n lé dòwò wò ta ni odù rẹ̀ kún jù mélòó nu wa lọ́mọ tí fá ń sọ tí yọ́ ṣàlàyé ẹ̀bùn onífá ṣe fẹ́ sọ torí pé fá kan tí wọ́n bá kì ó lè nítumọ̀ 16 bẹ́ẹ̀ bá sọ pé n tó túmọ̀ sí nìyí bàbá tó dífá lè sọ pé kì í ṣe ibi tó lọ́nu pé ọjà náà díẹ̀ ṣùgbọ́n kì í ṣe ibi tí fá tóun kì í o ní tóun wò lójú ọpọ́n fá tóun yìí o kì í ṣe ń tọ́ sọ ní tiẹ̀ sọ yìí miwa bribe wà ń bẹ́ẹ̀ láyé ìgbà náà odù tí wọ́n máa ń sọ ń gbà míì lọ́pọ̀ gbà òun náà ni ẹni tí owó tiẹ̀ kún jù látàyè ìgbà náà wọ́n ti ń ṣèlérí fáwọn èèyàn. Meg Rotimi àbí? Margaret. Okay, Madam Margaret Arotimi, God bless you, mami ni wàá so like I said odù tán máa ń sọ ń gbà míì náà owó wọn ń sọ ń parẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn afọbajẹ́ ló jẹ́ pé ilé àlàpà ni wọ́n ń gbé ẹ̀wá rọmọ ọba kan tó ń lówó bíi ṣẹ̀kẹ̀rẹ̀ tó wá ní bàbá irú ilé báyìí lẹ́ ń gbé ni ẹ má wọ́ọ̀rì kọ́lọ̀ ń jẹun débẹ̀ wọ́n kọ̀lé fún yín ẹ wá ní kí afọbajẹ́ ọmọ support ẹ̀ ṣé káwọn ó kú ní ilé àlàpà ni. bóyá lè rí píìkì nínú ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ sí Ìjẹ̀bú yìí ọwọ́ òbòkun bó ọwọ́ tí ẹ̀ dànùdànù ọwọ́ òbòkun ajérò ọ̀fíjérò ọwọ́ àràngún àwọn sọ̀hún Ògbómọ̀ṣọ́ ọwọ́ tí ẹ̀ dànùdànù ọlọ́tà Olówu gbogbo àwọn yẹn wọ̀ tí kéèyàn fà á kó tóra wọn so now kí n tó kó tó di pé wọ́n ti ẹ̀ka délẹ̀ advice rẹ fún gbogbo ìlú ńláńlá gbogbo yín lẹ máa ń ṣe day bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ojúde ọba ń Jẹ̀bú àwọn Ìjẹ̀bú àwọn ìlú kan wà tó lówó lọ́wọ́ àwọn ìlú kan wà tó ti dókè Ẹ̀gbá Ìjẹ̀bú Ifẹ̀ Ìbàdàn Ọ̀yọ́ Ọ̀tà wọ́n ti láwọn èèyàn lókè àzìn àwọn tó lówó tó jẹ́ pé tán bá dá 50 million bí ìgbà téèyàn ṣeré mọ́dé ni advice ni o ẹ fẹ́ káwọn afọbajọ́ gba owó ẹ̀yìn má bí ẹ tọ́jú wọn bó lẹ ṣe lè tọ́jú wọn ọ̀nà rèé ẹ̀kọ̀ọ̀kan lọ́dọọdún tẹ́ ẹ máa ń sojúde ọba wọn ẹ ní àpò kan tẹ́ ẹ máa dáwó sí yàtọ̀ sí ẹ̀tọ́ tẹ́ ẹ bá fún kábíyèsí ẹ ní àpò kan tẹ́ ẹ máa dáwó sí àwọn olóyè àwọn afọbajẹ ẹ rè wọlé ibi tí wọ́n ń gbé àwọn náà tọ́ sí nǹkan rere o ọ̀tọ̀ káwọn náà fàwọ òyìnbó jẹun kí wọ́n tó jáde láyé kò sẹ́rú mọ́ láyé ìsìn Ìdòwú sí ìsẹ́rú ìbejì torí nǹkan ọkàn tí wọ́n ń bí èmi nínú pẹ̀lú àwọn afọbajẹ ni pé ẹ̀ẹ̀kan tán bá ti yan ọba àrántí wọn mọ́ gbogbo apápátá àkírántí àwọn afọbajẹ mọ́ we don't have any business with them again sọba tí wọ́n bá yàn ní ó wà sanwó fún ọ ni àbí gọ́ọ̀mẹ̀ntì ní ó sanwó fún ọ pé iṣẹ́ tẹ́ ẹ ṣe o owó rẹ̀ rèé o ṣéṣẹ́ kọ́ ni wọ́n ṣe ni ẹ mọ iye àwọn èèyàn tí ó ṣépè fún wọn ẹ mọ iye àwọn ọfà tí yọ́ bà wọ́n Olúwo lẹ̀ wò wọ̀ tiẹ̀ o owó ọ̀tí tán máa ń jà fún yes Olúwo wọ̀ tiẹ̀ àpèrè yẹn ni o ìṣẹ́ntì mẹ́ńbẹ̀ o bọ̀ àpèrè yẹn wọ̀ tiẹ̀ ìlú ìṣẹ̀ǹbáyé nìwò Ẹdẹ ilé gbọ́n Òwúkúta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So like I said ẹ̀ńtẹ́ ni ọmọ gbowó ẹ̀yìn
èèlò lẹ fún ta ni ó sanwó fún wọn pẹ̀lú iṣẹ́ tán fẹ́ ṣe yẹn majority wọn ó gba ọfà majority wọn ó di ọ̀tá another candidate kí ló fẹ́ jẹ́ gain ni wọn fún nǹkan tán fẹ́ ṣe so like my advice àwọn owó yẹn ẹ lọ wọlé àwọn olóyè ẹ lọ wọlé àwọn afọbajẹ ilé tí ó bá nílé tó dáa ilé tó bá nílé tó dáa ẹ bá renovate ẹ bá wọn furnish ẹ to taste ǹjẹ́ ó bá nílé tó dáa ẹ kọ́lé fún bó bá dẹ̀ jẹ́ pé ẹ máa kọ́ méjì lọ́dún yìí ẹ kọ́ méjì lọ́dún tí ń bọ̀ mélòó la fọbajẹ 9 nígbà tẹ́ bá iṣẹ́ lọ́dún 5 ẹ ti kọ́lé wọn tán kí tiẹ̀ náà fẹ́ kọ́ gan tẹ́nìkan ò lè kọ́ nu yín kélé yọ jẹ́kọ̀ọ́ lẹ́yìn táwọn eléyìí bá ti jọba tán Ìjẹ̀bú nìkan kọ́ mọ̀ bá gbogbo lẹ káàárọ̀ òjìrè ni o ẹ wá bèsì wọn lórí sálárì even kí gọ́ọ̀mẹ̀ntì máa fún wọn lówó torí ti ń dìjà nípínlẹ̀ Ọ̀ṣun nísìnyí ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olóyè ẹ pé lòun sálárì tí wọ́n ń gbà ṣé kò ní yà ń lẹ́nu tí ń bá sọ wọ́n ń gba 900 naira per month o ní 1200 mo reality ni mo sọ fún yìí o mo rí receipt tán fi ń gbowó ni o 900 naira per month o ní 1200 naira per month mbẹ́mbẹ́ o ní 15 wà o ní 2000 wà bóyá ẹ bá grade ó gba 3000 lóṣù bọ́n ṣe ń gbà nìyẹn o so kí wàá lẹ ní kí wọ́n fi rú owó yẹn ṣe ẹ force wọn láti joyè àbí yes ṣùgbọ́n ìlú ò lè déédéé wà ọba nìkan ọ̀dẹ̀ lè dá ṣèlú compulsorily àwọn ìjòyè kan ní ó bá ṣèlú gbogbo ìlú ló sì ní àwọn ìjòyè tiwọn ayé ti kó láyé tó jẹ́ pé gbogbo à ń dáko gbogbo bí a fi dáko nísìnyí ni wọ́n ti sọ dìlú wọ́n ti tàfẹ́lẹ́ state gbogbo ìlú ló ti fẹ̀ sí inú wa ń dùn pé ìlú ń pọ̀ sí ẹ̀yin fẹ́ kọ́lé èmi fẹ́ kọ́lé gbogbo bí tó jẹ́nu kòkó tẹ́lẹ̀ láti kọ́lé sí. ẹnìkan lọ sọ yìí o dáàdi wọn gba 2000 naira reality ni mo ń sọ náà mo rí receipt tán fi ń gbowó níṣẹ́ àló ní 900 naira ń bẹ́ẹ̀ ò ní 1200 naira ń bẹ́ẹ̀ kì í ṣe 900,000 naira o 900 naira tí ò pé 1000 wọ́n ń gbà ní sálárì ìjòyè kan ẹ rí i pé mo mọ nǹkan tí mò ń sọ because wọ́n gbowó ẹ̀yìn wọ́n ń gba nǹkan kan láwọn èèyàn kan mọ̀ ọ́n mọ́nu kí ló wà behind owó ẹ̀yìn tán ń gbà majority àwọn alágbára ìlú bí gọ́vnọ̀ bá campaign dọ́dọ̀ wọn ìgbà náà ni wọ́n gbẹ̀tọ́ wọn lọ́wọ́ gọ́vnọ̀ tó ti débẹ̀ láti bí ọdún 3 ọdún 4 tí ò ṣe nǹkan kan fún wọn ẹ fẹ́ lọ lẹ́ẹ̀kejì ẹ fẹ́ ká dìbò fún yàbí àwọn olóyè ń bínú o báyìí kàṣà báyìí káwòdì gọ́vnọ̀ ọ̀sán òun náà ti mọ̀ sẹ́nitọ̀ tó fẹ́ padà lọ lẹ́ẹ̀kejì yóò gbà á sanwó yín àwọn náà dúró dé ẹ ń bá fẹ́ jọba kó ní lọ́kàn pé wọ́n fa àwọn àfọ̀bàjẹ́ lówó wọ́n gbà á torí lẹ́yìn tó bá ti jọba tán wọn ò lẹ́tọ̀ọ́ mọ́ ń làwọn afọbajẹ yẹn náà fi gbọ́rùn léegi wọn ó ṣe àdéhùn tó dán mọ́rán pẹ̀lú ẹni tó bá fẹ́ jọba kábíyèsí àrí nǹkan kan jẹ́ o bẹ́ẹ̀ bá dé owó tẹ́ fún wa ní ìsinyìí ò tó nǹkan o ṣùgbọ́n gbà tẹ́ ẹ bá débẹ̀ ẹ máa tọ́jú wa o reality ni wọ́n sọ bá wa ń súnmọ́ wọn kábíyèsí ẹ máa tọ́jú wa o ẹ máa tọ́jú wa o kábíyèsí àná wọn ò tọ́jú wa dáadáa àwọn náà sì ṣèlérí fún wa wọn ò mú lè rí wọn ṣe o n tí ìjẹ́ ká fẹ́ tẹ̀lé èèyàn náà nu o ṣe tẹ̀lé ṣe ṣe ń tá a bá fẹ́ gbogbo ìlú ló ti máa wà lórí àdéhùn so ẹ̀yin Ìjẹ̀bú ẹ tọ́jú àwọn afọbajẹ kẹ́ ẹ sì tọ́jú àwọn olóyè ìlú yín gbogbo àwọn ìlú tó kù náà ní kinní ọ̀hún kan o. Now the succession crisis began after the death of Oba Sikiru Kayode Adétọ̀nà on July 13, 2025, who ruled for 62 years. Bàbá yẹn rí gbà lò dáadáa kọ́lọ̀ ń jẹ́ kí wọ́n
pẹ́ lórí àkọ́lọ́ ń jẹ́ kí ẹ̀yìn wọn dà. His passing triggered the traditional process of selecting a new Awujale under the 1957-1959 chieftaincy declaration, which rotates the throne among 4 ruling houses. Gbelegbua, Anikinaya, Fusembua, and Fidipote. The Fusembua ruling house currently entitled to present candidates initially imposed a 10 million naira entry requirement, attracting about 12 aspirants. Then nígbà yẹn ni o. Now 10 million naira fólùdíje kọ̀ọ̀kan. Ẹni ó bá sọ pọ̀ jù á béèrè lọ́wọ́ ẹ̀ wípé èèlò wọn ń gba fọ́ọ̀mù chairman local government, èèlò wọn ń gba fọ́ọ̀mù senator, èèlò wọn ń gba fọ́ọ̀mù governor, èèlò wọn ń gba fọ́ọ̀mù president. Níjọ́ ní bàbá gbàgbé 100 million naira ni wọ́n gba fọ́ọ̀mù ẹgbẹ́ òṣèlú All Progressive Congress ní 2022 nígbà tán fẹ́ díje. $100 million. Olóṣèlú tí yóò lu ọdún mẹ́rin tí ó kú ń bẹ̀ nù o. Another 4 years nísìnyí wọ́n ó tún san entry form míì, wọ́n ó tún gba entry form míì bí wọ́n fẹ́ díje. Ṣé àwọn tí ó wọlé primary ṣé APC dá owó tí wọ́n san padà, owó fọ́ọ̀mù wọn padà fún wọn? Àwọn wo ló pín? Ṣé wọ́n kó fúnjọba ni? Àwọn olóyè ẹgbẹ́ ni ó pín. Kí wá lè fẹ́ bóòlẹ̀ ti fẹ́ ṣe tàwọn Afọbajẹ. Ọmọ ọlọ́mọ lódùn fìpá jí. Èpo ẹ̀pà wọn wà dohun àìjírí mọ́. Ńgbà tẹ́ bá ti fi pàǹtà jíyán tẹ́ sọ pọ̀nbẹ́nu. Ńgbà bá ti yọ ọmọ inú ẹ̀ tẹ́ yọ ẹ̀gúsí inú ẹ̀ tẹ́ fi ṣe bẹ̀jẹ́ tẹ́ fi gbéyán lẹ̀ tẹ́ fi gbámàlà ńlẹ̀. Ta ló gbá èpo ẹ̀gúsí kalẹ̀ bí báyìí nísìnyí? Ẹ̀yin ọmọ ẹ wá kéèkó ẹ̀gúsí dànù. Yóò wà dín tá ìjírí mọ́. Wọ́n á lè wọ ni èèyàn gbọ́dọ̀ máa jí tẹ èpo ẹ̀gúsí mọ́lẹ̀. Ìwọ̀ mọ́tótó sì ni kò sí ní tí èpo ẹ̀gúsí fi ṣe èèyàn kankan. Wọ́n á ló sì ní ọ̀tá lu àrẹ̀ pa bàbá ńlá rọ ni. Ìwọ̀ mọ́tótó ni. Wọn ò fẹ́ kẹ́ ẹ fi nǹkan tàná lẹ̀, àwọn òbí wa gbọ́n pọ̀. Ìwọ̀ mọ́tótó ni. So, attracting about 12 aspirants. However, after the Ogun State government ordered a restart of the process in late 2025 due to procedural concerns, the number of contenders reportedly rose to 95, raising tensions within the selection process. The expansion àwọn 95 ní díje lọ́wọ́ báyìí. Káwọn 95 ọ̀sán 10 million naira. Àwọn Afọbajẹ àwọn náà jẹ ọbẹ̀, wọ́n jẹ ọbẹ̀ ẹ̀gúsí kí wọ́n tó lọ láyé, wọ́n jayé díẹ̀ kí wọ́n tó lọ láyé. Bí ilé ayé ṣe gbọ́dọ̀ rí nìyẹn. Non-refundable fee ní ká ẹ jẹ́ kó jẹ́ 10 million naira ẹnìkọ̀ọ̀kan. Because àwọn tí wọ́n san 10 million yìí kí ni impact wọn nínú ìlú Ìjẹ̀bú tẹ́lẹ̀? Mélòó nu wọn ló ní iléeṣẹ́ ń bẹ̀ tí wọ́n lè gbà yẹn 100 sí? Tí gbogbo wọn yọjú sọ báyìí. Antecedent ló yẹ ká máa wò ká tó fìyàn jọba nísìn. Nínú àwọn tí ń díje. Kí ni impact wọn sínú Ìjẹ̀bú tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó dàsìkò ọba? The expansion in candidates has been followed by allegations of financial endorsement, including claims of cash payments. Mi ò bá gba cash payment kí náà bá gbà, wọ́n gba transfer. And other benefits offered to influence the selection. Get out. Other benefits. Ṣé gbogbo benefits yẹn náà ni wọ́n gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó dàsìkò yìí? Ẹ mọ́ tanra yín. Gbogbo àwọn tó ń díje pápátá wọ́n ti promise wọn. Ẹni tí promise ẹ̀ bá pọ̀ jù náà máa dìbò fún làwọn Afọbajẹ ó tẹ̀lé o. Tó bá jẹ́ pẹ́nu àwọn mẹ́sẹ̀ẹ̀sán kò ń pẹ́ nìkan báyìí làwọn mú ẹ yẹ̀ díẹ̀ dáadáa, ẹni yẹn ti tọ́jú wọn dáadáa, ó sì ti promise wọn dáadáa.
ju àwọn tó kù lọ because wọ́n gbé ọlọ́ọ̀dí Ògún ọmọọba ẹ mọ́ promise dẹ̀ ní lè ṣe fún wa Ògún rè ó yẹ búra ní actually mi ò lágbára láti kọ́lé fún yìí o agbára mi ò sì gbé mọ́tò ṣùgbọ́n fún 5 million naira wọn ẹ̀sìn tẹ̀ sòótọ́ wọn ò tí ì ní gbà wọn ní owó dẹ̀ ẹnìkan wá ní ẹ̀yin mélòó láwọn Afọbajẹ 9 wọ́n fún 50 million naira ilé kọ̀ọ̀kan káà kọ̀ọ̀kan ẹ wá ní kí wọ́n reject ẹ̀ àbọ́lọ́ fẹ́ kọ́ ẹ tó bá sọ bẹ́ẹ̀ ẹ wá ní kí wọ́n mọ̀ gbà kí wọ́n mọ̀ gbà wọ́n ní endorsement àbí financial kìnnìkan benefit ta ni wọ́n fi lọ tí ò ní gbà á ìyá àmọ́ mi ó lójú tí ń pọ́n mi kò pé kí n gbé àpò kí n máa wá ìgbín kiri ó ní ṣùgbọ́n ọ̀rọ̀ mi ọ̀pọ̀ débi kí n rí ìgbín lọ́nà kí n má he ẹni tó bá rí ìgbín tí ò he là á tó máa ń bú pé dọ́ndú ni arígbín má he òré ìsàn tágìrì bó bá dàsìkò àtijọba táwọn Afọbajẹ ò bá wà active tí wọn ò mẹ́nu lélẹ̀ tí wọn ò sí lákàyè wọn lẹ̀ wọ́n mọ̀ bá láyé fọ́ọ̀tì lọ ni kì í ṣèpè tó dijọ́ tẹ bá tó rántí wọn nínú ètò kò sí gọ́ọ̀mẹ̀ntì tí sanwó f'Afọbajẹ lọ́tọ̀ ṣe kí wàá láǹfààní mi ńgbà tí n bá jẹ́ Afọbajẹ tó jẹ́ pé torí pé ìdílé wa ń jẹ́ Afọbajẹ lẹ́sìn fi mí jẹ́ Afọbajẹ tí ò wá sí bẹ́nẹ́fìtì kankan bó lóṣèlú kan bá fẹ́ jẹ ní ìpínlẹ̀ Ògùn nísìn wọ́n dọ̀dọ̀ Àwùjalẹ̀ kò dẹ̀ sólóṣèlú tí ó lọ káwùjalẹ̀ tí ó lọ lọ́wọ́ òfo ńgbà ìsèpáyé ń ṣe ó ti jẹ ní tó fẹ́ jẹ kọ́ mọ jẹ́ sápò ààrẹ jẹ lílì ni wọ́n bá ti ń lọ wọ́n tọ́jú kábíyèsí obì kábíyèsí ó gbó dáadáa ẹ jẹ́ kó bí àwọn Afọbajẹ náà ò gbó so gbogbo ilé táwọn ọlọ́pàá ń ṣe yẹ distraction ní lóòótọ́ ẹni táwọn Afọbajẹ bá ti yàn ìdórí Ìjẹ̀bú yàn ẹ má bínú o ẹ̀yin ọmọ Ìjẹ̀bú o God bless you sir they will definitely go for the highest bidder that is 100% truth ká mọ̀ tanra wa ká mọ̀ pàjá lọ́bọ̀ fúnra wa so kò sí nǹkan kan tá à ń fà lọ títí tí ń bẹ̀ lórí ọlọ́pàá invite wọn wá lọ wọ́n dẹ̀ sọ̀rọ̀ kálukú wọ́n dẹ̀ padà wálé ẹ̀yin ọlọ́pàá ẹ stay away nítawọn ọlọ́pàá lè dá sí ni tí wàhálà bá fẹ́ ṣẹlẹ̀ ń dẹ̀rù pé wàhálà fẹ́ ṣẹlẹ̀ láàrin wọn àwọn tí wọ́n mọ káàkiri náà làwọn tí ò lówó lọ́wọ́ tóbi tí wọn ò gbó tó ọmọ inú ilé kan náà gbogbo wọn kò yẹ kó jẹ́ tìpátìkúùkù ẹ̀ ń bá ti wọlé náà lọ wọlé ẹ̀ ń bá ti jẹ́ náà lọ jẹ́ láàrin wa èmi ìyẹ̀rú ọ̀kìn torí ẹ̀ mo sọ pé mi ò lè jóyè sẹ́mi náà máa fún ní 1,200 naira lóṣù ìjọba máa fún 1,200 naira lóṣù 900 naira 500 àwọn tó ń gba 500 wà láàrin wọn 700 wà láàrin wọn àwọn olóyè kéékèèké bí èèyàn bá wá béèrè ńgbà mi lè yóò béèrè lọ wọn pé ilẹ̀ yìí náà wá ń joyè ọ̀hún fún ṣùgbọ́n ẹ má gbàgbé pé ìran wọn ní jẹ́ bí wọn ò bá jẹ́ yóò parẹ́ níran wọn àrọ́mọdọ́mọ wọn tí bá wá ń gbọ́ pé àwòyè báyìí náà jẹ́ ńlé wa tẹ́lẹ̀ o torí pé wọn ò ní káńdé náà fi ń gbé irú ara dáadáa o làwọn tí wọ́n ṣẹ̀ wálẹ̀ tán sì jẹ́ kó yè ń bọ́ mọ́ wa lọ́wọ́ ó ṣeé ṣe kọjá àsìkò tó yè yín ó wúlò ńlọ́bọ́ lọ́wọ́ wọn torí ẹ̀ ní kálukú ṣe ń fagídí rún gbogbo ẹ̀ mọ́. reality ni sẹ́ẹ̀ àwọn ọlọ́pàá ó gbẹ̀tọ́ tiwọn sáwọn tán invite ò ní fáwọn ọlọ́pàá lẹ́ńfílòpù ni kí làwọn ọlọ́pàá ó fi wọ́n ṣe kò sí nádà tán fẹ́ fi wọ́n ṣe invitation fún questioning lásán ni wọ́n lè débẹ̀ kan tó rọtí fún wọn bẹ́ẹ̀ ni mo sọ wọ́n lè dọ́dọ̀ commissioner of police kó ní kán bóun ṣe wọ́n lálejò bàbá olóyè ẹ kọ́kọ́ dúró síbẹ̀ yẹn ẹ jẹ́ ká máa gẹ́ẹ̀tì kan tútù fún yín ọ̀rọ̀ tá a fẹ́ sọ náà kò ń sọ̀rọ̀ tó lágbára kan dandan orí ọ̀rọ̀ ọba jíjẹ náà ni báwo lẹ́yìn náà ṣe wá ń fà tó bẹ́ẹ̀ yẹn ẹ wá ní sùúrù náà ẹ tèkẹ́ yìí sì pẹ́ láwọn yẹn gbà sùúrù náà la fi ń ṣe o sùúrù la fi ń ṣe o àwa márùn la fi ìbí kan mẹ́rin ló fi ìbí kan o ńgbà tó sì ti dọ̀rọ̀ bò ẹ mọ̀ pé tó bá lérò tó pọ̀ jù náà ni ó wọlé àwa láta jẹ́ márùn náà láà wọlé iná sì pé rárá o pé ká fò ká nìṣó o ńlọrọ̀ ìdariwo ẹ na sùúrù sí náà ni tí kọmíṣánná pólísì ó sọ fún ẹnu o kò sẹ́ni tí wọ́n dà kúnlẹ̀ láàrin wọn kò sẹ́ni tí wọ́n nà láàrin wọn kò sí tí wọ́n fi wọ́n ṣe
wọn dẹ̀ létí wọn mọ́lé lórí tí ń bẹ ńlẹ̀ yìí pápágbẹ́ ń jẹ́ sáré parí ẹ̀ kí n kúrò ń bẹ̀. Another benefit offered to influence the selection. This has led to repeated interventions by security agencies, including the police and the Department of State Services, as well as earlier summon of other traditional figures linked to the process. As investigation continues, the process remains stalled, with growing concern in Ijebu land over delays in filling the vacant stool. Bí ipò Awùjalẹ̀ ṣe ní delay kí wọ́n tó jẹ́ mo fọlọ́n búra oríire ńlá ni fún Ìjẹ̀bú gbogbo tó bá ti dá kí wá easily ká ní bá Awùjalẹ̀ ṣe jẹ́ wàjà láàrin oṣù bíi mélòó kan wọ́n ti ja Awùjalẹ̀ míì Ìjẹ̀bú ò léèyàn lánàá wọn láwọn èèyàn gidi yes ọwọ́ ẹnìkan gbé sókè jà wọn tó kù lọ bọ̀ bó ṣe wà ní nísìnyí majority wọn ló lówó lọ́wọ́ equally ó difficult láti jẹ lọ sówó lọ fẹ́ náà àjọ máa ná nìṣó wọ́n máa béèrè lọ́wọ́ àwọn Afobaje èlò lágbájá sọ pé òun fẹ́ fún yín 50 million ní 50 million máa fún yín 100 million ìyẹn tó ń kọ́ wọ́n máa price ẹ̀ níbi ọjà bàṣá. As investigation continues, the process remains stalled, while growing concern in Ijebu land over delays in filling the vacant stool. While authorities insist the interventions are meant to preserve order, critics says the repeated disruption risks undermining confidence in one of Yoruba land's most respected traditional institutions. Kẹ́ńtọ́ sọ bẹ́ẹ̀ o get out bí ṣe máa ń rí nìyẹn bó ṣe yẹ kó rí nìyẹn. Kò sí ní táǹfà lọ́gùn ń bẹ̀ rárá bó ṣe yẹ kó rí ló ṣe rí yìí bọ́n ṣe ń drag ẹ̀ mọ́ra wọn lọ́wọ́ yìí ó wà very very interesting bó ṣe gbọ́dọ̀ rí nìyẹn. So ẹni tó bá jẹ́ yóò mọ value ẹ̀ nígbà tí ọ̀bọ sí lọ́wọ́ jọ jẹ̀tẹ́ tọmọ iye tó ná tọmọ àwọn èèyàn ńláńlá tán jọ díje kó tó bọ́ sóun lọ́wọ́ yóò mọ value ẹ̀ o ṣùgbọ́n ká ló nìkan ló gbórí sókè yọkàn mọ́ tó ń dànù nínú ilé ni pé ìyàwó mi bá ń níta ngbà tí mo wà àwọn tájọ́ ń díje mo rí pé wọn ò tiẹ̀ sí ń bẹ̀ rárá kò sẹ́ni tó máàchì mí nínú wọn tó jẹ́ ká máa sùn ká máa hanrun ilé wa ló yẹ ọ̀bọ̀ sí ṣùgbọ́n táyé ń já táyà Kẹ́hìndé ń já táyà Dòwú ń já pé inú ìmọ̀ ilé mọ́ bọ̀ sí mi lọ́wọ́ Àlàbá náà mọ̀ ní tiẹ̀ lọ́wọ́ táwọn ìyàwó wọn ní ọ̀wà daládùúgbò àbáyé kò sóbìnrin tí ò fẹ́ dolórí máa ń ṣe ń yúnlé aláwo náà máa ń yún ta láàfà àwọn pásítọ̀ náà àsìkò tí wọ́n jẹun lélẹ̀ ẹ̀mọ iye pásítọ̀ èkìtì ọlọ́mọ kí wọ́n lé láràárọ̀ ọmọba ẹ jẹ́ ká gbàdúrà ẹ jẹ́ ká gbàdúrà Olúwa Ọlọ́run alágbára ọmọ rẹ rèé káti ẹ̀ mọ́ pé wọ́n lọ́mọ ọba mọ́ kábíyèsí o ẹ ti jọba ọmọ èèyàn tán tó pẹ́ o torí ẹ ti jọba a fi ìran yẹn hàn mí pé ẹ ti jọba ọkàn jẹ́ pé títa ríro la kọlà ni ẹ ní sàì jagun ọmọọba tẹ bá sásẹyìn a gbọ́dọ̀ jagun àdúrà títí tó fi máa bọ́ sásìkò la fi máa gbàdúrà kábíyèsí ọmọọba sọ pé òun ráyè àdúrà ẹ jẹ́ kó lórí ọmọọba gbàdúrà ó láwọn àwẹ̀ táwọn gbà ṣe mọ̀ pé ọmọọba ò gbọ́dọ̀ gbà àwẹ̀ káwórókó ọmọ lọ gbé kábíyèsí tuntun ẹ mọ́ jẹ́mi ọgbà àwẹ̀ so Ọlọ́run nínú àánú ẹ̀ yóò dilẹ̀ Ìjẹ̀bú mú àwọn Afọbajẹ Ọlọ́run ó kọ́ yín máa ṣe o lágbára Ọlọ́run ó kọ́ yín máa ṣe tá a bá wo owó ọjọ́ á gbìyànjú láti wo owó ọmọlúàbí pẹ̀lú ẹ̀ yes owó wà very very important ṣùgbọ́n owó ọ̀tàn èèyàn ni ó kù sí lẹ́yìn tẹ́ ẹ bá gbowó sínú àwọn ọmọ Ìjẹ̀bú ó dùn kálẹ̀ pẹ̀lẹ́ tẹ́ ẹ bá yàn àbí wọ́n mọ béèrè lọ́wọ́ yín pé irú èèyàn ra dáadáa wo lẹ fún wa yìí ìbásàn ká mọ́ tí ìlọba ju ń tá a ní ìlọ tẹ́rí ọkàn máa dẹ̀yìn náà láàmú pé èèyàn gidi ń bẹ ńlẹ̀ o owó tẹ́ ẹ fẹ́ gbà ló jẹ́ kẹ́ ẹ sì yàn o ẹ gbé gbogbo ẹ̀ sórí òdiwọ̀n sówó tẹ́ gbà sí òní pàlú lára sí òní pa ọ̀la tí náà lára
ṣe ń tẹ́ jẹ lẹ́ẹ̀kan tí ó bá yé yín jẹ́ ni àbí ń tẹ́ mọ jẹ wẹ́rẹ́wẹ́rẹ́ tí ó tà yé yín ṣe tó àwọn ọmọ yín ó lò ọkọ̀ tán ó lè rórúkọ yín lò lọ́la ẹlòmíín bẹ kò ní kówó lẹ̀ fún kìsì ṣùgbọ́n yóò ní ètò tó dáa fún yín àti ṣé wàá mọ òròmọdìẹ nínú ẹyin ẹ ń lọ́kàn tó dáa sí èèyàn náà èèyàn ò ní mọ̀ torí inú òṣè síbi igbá Ọlọ́run nínú àánú ẹ̀ yóò wà pẹ̀lú gbogbo wa ilẹ̀ Ìjẹ̀bú ò ní bàjẹ́ o gbogbo ẹ̀yin ọmọ Ìjẹ̀bú alárẹ̀ dẹ́dẹ́ mìíràn àwọn ègùn lọ sọ bẹ́ẹ̀ tó pa lówe ẹ ní sùúrù fúnra yín o ẹ ń bá ti débẹ̀ ní kẹ́ ẹ gbà wípé orí yàn wọ́n á ti jọ́ máa gbólé yín tí ìbá ti sọmọ inú ilé yín ẹ tètè táṣìírí ẹ̀ báyìí o ẹ ń bá ti ń díje tí ìsọmọ inú ilé yín ẹ tètè táṣìírí ẹ̀ God bless you sir God bless you ma ẹ tètè táṣìírí ẹ̀ ṣùgbọ́n tó bá ti jọ́ máa inú ilé yín ibi tó bá wó sí káfàdúrà ràn lọ́wọ́ káwa tó kú ọdẹ padà sẹ́nu iṣẹ́ ká dẹ̀ unite pẹ̀lú ẹ̀ kí ilẹ̀ Ìjẹ̀bú lè gòkè àgbà ṣe ilẹ̀ Ìjẹ̀bú ò ní bàjẹ́ o God bless you all and mi mọ̀ bóyá mo rí èèyàn tó fẹ́ pè mí o lórí ọ̀rọ̀ ti Ìjẹ̀bú yìí o